Natasha lulẹ̀ níwájú ìgbìmọ̀ asòfin wọ́n mà dá ẹ̀sùn ìyọlẹ́nu fún ìbálòpọ̀ tó fi kan Akpabio nù. Níṣe ni ìfàǹfà tó máa ń wáyé o láàrin sẹ́nitọ̀ Natasha Akpabio Uduagba tó sojú ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi o ní ilé asòfin àgbà l'Àbújá àti olórí ilé náà ìyẹn Godwin Akpabio tó tún gba ọ̀nà mìíràn yọ lọ́jọ́rú Wednesday. Ìgbìmọ̀ tó ń rí sí ìwà ọmọlúàbí ní ilé asòfin náà wọ́n máa da ẹjọ́ tí Natasha pè tako Akpabio níwájú ìgbìmọ̀ ilé náà nù ní ọjọ́rú o bí wọ́n ṣe ní ẹ̀sùn tó pè tako Akpabio kò mọ̀ lẹ́sẹ̀ nílẹ̀. Alága ìgbìmọ̀ tó ń gbọ́ ẹjọ́ náà sẹ́nitọ̀ Neda Emmanuel ó máa sọ pé Natasha ó máa lòdì sí abala 40 òfin tó de ilé asòfin náà bí ó ṣe buwọ́lu ìwé ẹ̀sùn tó fi pe Akpabio lẹ́jọ́ o. Emmanuel ó ní bí ìjókòó tó wáyé o ní ilé ìgbìmọ̀ asòfin náà ní ọjọ́rú Wednesday ó mọ̀ ló mọ̀ sọ pé kò yẹ kí Natasha kó buwọ́lu ìwé ẹ̀sùn náà fúnra rẹ̀ o ó ló yẹ kó gbé fún ẹlòmíràn láti bá a buwọ́lu ni. Bákan náà òun ló ní àwọn ẹ̀sùn tó wà nínú ìwé ìpẹ̀jọ́ tí Natasha tó máa gbé síwájú ilé ẹjọ́ o òun ló ti wà nílé ẹjọ́ tí àwọn kò sì ní lè máa sọ̀rọ̀ lórí rẹ̀ mọ́. Ìjókòó ìgbìmọ̀ tó gbọ́ ẹ̀sùn náà òun ló wáyé lọ́sàn-án ọjọ́rú Wednesday àmọ́ Natasha mọ̀kọ̀ láti yọjú síbi ìjókòó ọ̀hún. Ṣáájú ni Natasha ó ti ṣàgbékalẹ̀ ìwé ẹ̀sùn níwájú ìjókòó ilé níbi tó ti kọ síbẹ̀ pé olórí ilé asòfin náà Godwin Akpabio ó gbìyànjú láti ṣe àṣemáṣe pẹ̀lú òun. Natasha ó gbé ìwé ẹ̀sùn náà síwájú ilé asòfin o kí wọ́n bá lè ṣe ìwádìí nípa àwọn ẹ̀sùn tó fi kan Akpabio. Lára àwọn ẹ̀sùn tó fi kan Akpabio ní àṣìlò agbára àti pé o kò jẹ́ kí òun ṣe iṣẹ́ òun gẹ́gẹ́ bí asòfin bó ṣe yẹ o. Ó lóun ti ṣetán báyìí láti fara òun kalẹ̀ fún ìwádìí lórí àwọn ẹ̀sùn náà kó tó di wípé òun ó gbé ìwé ẹ̀sùn rẹ̀ kalẹ̀ níwájú ilé o. Lẹ́yìn náà ó ní ààrẹ ilé asòfin Godwin Akpabio ó darí rẹ̀ pé kí wọ́n fi ìwé ẹ̀sùn náà ránṣẹ́ sí ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ náà. Àmọ́ níbi ìjókòó àpapọ̀ ilé náà ní Akpabio ó ti jiyàn ẹ̀sùn náà pé òun kò ṣe ohun tí Natasha tó ń fi ẹ̀sùn rẹ̀ tó fi ń kan òun ó lóun kò fìgbà kankan nawọ́ ìbálòpọ̀ sí obìnrin kankan rí o lọ́nà àìtọ́ nítorí pé ìyá òun rèé tó dá àwọn tọ́ ó mà tó àwọn láti máa bọ̀wọ̀ fún obìnrin. Akpabio ní bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ti wà nílé ẹjọ́ o tí òun kò sì fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí rẹ̀ ó ní ó pa dandan fóun láti wẹ ara òun mọ́ lórí ẹ̀sùn náà. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé ọmọbìnrin 4 ìlú mà bí tí òun kò sì ní fi ọwọ́ yẹpẹrẹ mú ẹnikẹ́ni tó bá ṣe àṣemáṣe pẹ̀lú wọn. Bákan náà òun ló rọ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe sùúrù tí ilé ẹjọ́ tó máa fi gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn náà kí wọ́n yéé ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn o. Akpabio ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ má bá wa like ẹ dẹ̀ máa share ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. Bẹ́ẹ̀ ṣe wá ń wò wá ẹ bá wa tẹ notification bell náà láti lè máa rí àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ kú àtàárọ̀ ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.